And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you'll be notified for upcoming videos. In the comment section, please note the regretful comments. Till I'll see you in my next videos. Stay safe, stay blessed. I love you. Bye. ọmọ wa di sí ní báwo ṣe tọmọ tí ọmọ òkè bàtà ogun àlọ́ ẹ̀ kábíyèsí ológun ẹ̀bọ̀ kò dé fẹ́ ó kọ̀ máa ń la gbogbo àwọn tó máa sọ ó yá pọ̀fọ̀ fún mi pọ̀fọ̀ fún mi ẹ̀bọ̀ mo lọ́mọ lẹ́gbẹ̀ẹ́ bí o yóò gbọ́ aláwọ̀ àbí kábíyèsí máa dé jù gbogbo ẹ̀ mú mọ́ máa wọnú gbogbo ó lè wọnú lọ́sọ̀ ọ̀tà nísìn. Lọ́sọ̀lú abẹ́rẹ́ lómi. Àgọ́gìlè rà. ló sọ fún kábíyèsí. Ẹ dàbí sí mo lè sọ Oya, àwọn orú jìgá báyìí ló sì mọ́ jẹ́ òkú. àwọn náà ní Tamureke jìgá. Ó tún mú jìgá lójú mi. Ẹgbẹ́ mi náà ní. Ọ̀pọ̀ ẹ̀ tí ẹ̀ pọ̀ sọ̀rọ̀ kan fún ìyá aṣọ ni àwọn olùmọ̀ṣẹ́ tutù Who ti ṣe ibi ẹ̀ sí WhatsApp? kábíyèsí ó tẹ̀sẹ̀ gbogbo ó tẹ̀sẹ̀ gbogbo. Irọ́ ni abẹ́rẹ́ ni o. Ó máa kan nọ́ọ̀sì kan tí ọmọ ṣe máa dáadáa kékeré. So orí ìṣọ́rọ̀ ti fún lábẹ́rẹ́ gbọ́jì gan. Ìyá David náà ní kúrè. Báwo ló ṣe morúkọ wọn? So orin tẹ́lẹ̀ dáadáa. So abẹ́rẹ́ náà gbogbo ẹ̀. Ṣé ìdí ọ̀tún ni àbí ìdí òsì? Ìdí òsì mo fi ìdíwọ́ fún dábì kí yẹ. Ìdí máa fi ń wọ́. Lóòótọ́? Bẹ́ẹ̀ni kábíyèsí. Ó sì máa ń rí wọn àyẹ̀. Ṣé wọ́n máa ń ṣe wà láyé? Wọ́n máa ń gbé pẹ̀lú ọmọ lẹ́fìdì. Ṣé o mọ̀ pé kálọ̀ tí wọ́n á rìn o lè má popular tó yìí? Ṣé o mọ̀ ṣá? Fẹ́ǹsì ni máa fọ fẹ́ǹsì. So jíjá o lè fún fẹ́ǹsì? Báwo lè ṣe lè fún fẹ́ǹsì? Máa ń wa tírélà. Oṣù báwo lè má ṣe? Máa ń wa tírélà, àwọn ò lè wa tírélà. So irú nǹkan mi ò ló ti máa wà? Kò sí nǹkan tí mi ò kí ń ṣe, máa ń gbá bọ̀. Àyẹ́ kọ́ tún ló ń túbọ̀ ẹ̀ẹ́ kí tún ni? Gbogbo nǹkan ni mo lè ṣe kábíyèsí. Ìgan olè fọ́ra ní kéde. Ṣé o máa wà yìí? Ọlọ́run jẹ́ kí ìyá mi jíjẹ ní sà.